àtẹ̀mí àtàwọn ará ilé mi àtọ̀rẹ́ mi yarí sí pèsè fún wa jẹ́ ká rówó bá sì ta fẹ́ lọ ká rówó aṣọ. ìránṣẹ́ mi o. máa wí olúwa nítorí ìránṣẹ́ rẹ. àyànfẹ́ mi o. àmọ́ ń gbọ́. èmi olúwa ti gbọ́ àdúrà rẹ mo sì ti ṣe ohun gbogbo tí o béèrè fún. hallelujah. fèrè ohunkóhun màá ṣe fún ọ màá sì ṣe fún ará ilé rẹ ní ìlọ́po méjì. ṣùgbọ́n èmi lolúwa. bàbá èmi mo gbàdúrà tí wọ́n fi àdúrà ránṣẹ́ sí yarí sí èwo wà ní ìlọ́po méjì sí yarí sí. ọ̀dàǹgbà náà olúwa mo fẹ́ 40 bí. rárá bàbá yarí sábà gba 80 kò lè work bàbá mo fẹ́ 100 bí. rárá yarí sábà gba 200 kò lè work ọ̀dàǹgbà náà yarí sí wọ́n tún bá mi débi ṣé wọ́n nìkan ní gbogbo ìgbà. ojú kan ríran bàbá ní ìlọ́po méjì lẹ́ni ẹ̀ máa ṣe fún yarí sí ó dẹ̀ mójú kan bàbá ẹ mójú kan kí ti yarí sí méjèèjì kó lọ. yàtí náà ẹ̀ ń sèyàn tó lè yan bí tí iná ṣe kọ ọ̀run dákẹ́ ọ̀rẹ́ mi àwàdà lásán mà ní. ó ti jẹ́ àwàdà tó jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lákòókò ń pàbò ó ṣe bó mọ wòlíì aṣáájú ìròyìn òkú kọlá àìsáyà tó lù wà láṣẹ. ọba àríyá kan ní ọmọ wa náà ni gbogbo èèyàn náà ló mọ ti anyway àwọn náà fẹ́ ṣe lọ́nsìn ní ọ̀run dákẹ́ alátìlẹ́yìn mi ní oṣù kejì oṣù ọdún tàwa nínú èdè February 12 ọjọ́ méjì sọ́jọ́ àyájọ́ olólùfẹ́ 12 ní tennis club nílùú Ọ̀yọ́ kódà wọ́n máa ṣọ ọ̀pá mẹ́fà 3000 péré ni àwọn olùkọ́ náà wá ń bọ̀ ń bẹ̀ àwọn èèyàn jankan àwọn èèyàn bíi Òkìkí Adésínà ọ̀sìn àwọn èèyàn bíi ìyàgbọ́n nǹkan wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ìyọ́ Ọ̀yọ́ Táírù Àmínà kíláàsì búkì Àmínà nílé gogoro wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ Ọlá Àfíìsì àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ sí ilé dárúkọ wọn tán wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ wo tó bá wá omi sí má gbàgbé aṣọ ọ̀pá mẹ́fà 3000 ó ṣe kókó. ọ̀rẹ́ mi àtàtà látẹ̀mí náà mọ̀ lákúnmí tí bá rà fún yẹn sì gbà ẹ̀ wọ̀ yàtí ẹ̀gbìn náà ni ẹ̀ kú dànù ni ṣèbí nígbà tí mi gọ sẹ́nu ọ̀nà tẹ̀sí bí Jésù ló ń sọ̀rọ̀ tí mo sọ ìránṣẹ́ mi o àyànfẹ́ mi o tẹ́wọ́tẹ́tẹ́ wá ní kójú tèmi ó fọ́ ṣé tó bá ṣe pé Jésù àbọ́lọ̀ ní sọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀ pé kójú mi ó fọ́ àdì afọ́jú ní ìràsọ fún ẹ̀yin rere ajúmọ̀mọ́ tó kàn tó bọ́ sórí ìta mẹ́ta tó níbo ni kò ń yá sí. ayé ta mi wẹ̀wù irin o ènìyàn ẹ ṣe pẹ̀lẹ́ ayé kì í ṣá wa lọ.